Bí ẹ̀yin bá wà pẹ̀lú mi láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níbi tí mo ti ń ṣe àlàyé nípa àwọn ọ̀nà tí ìwà ọ̀daràn pín sí, pàápàá jùlọ látinú ìwé òfin Criminal Code Act, yóò ti hàn sí yín wípé mo ti fi ẹnu ba méjì nínú mẹ́ta tí ìwà ọ̀daràn pín sí náà, eléyìí tí í ṣe felony àti misdemeanor. Bí ẹ̀yin kò bá wá tíì wo ọ̀kánkán nínú àwọn méjèèjì yìí, mo gbà yín ní ìyànjú láti kọ́kọ́ wò wọ́n kí ẹ tó bẹ̀rẹ̀ sí ní wo eléyìí. Ẹ̀wẹ̀, nínú fọ́nrán yìí ni n ó ti máa ṣe àlàyé nípa èyí kẹta tí ìwà ọ̀daràn pín sí fún yín. Ẹ máa bá mi ká lọ. Ẹ kú déédé àsìkò yìí, ẹ sì káàbọ̀ sí orí ìkànnì Akẹ́kọ̀ọ́ Òfin láti Abdullahi Legal Academy, níbi tí ẹ̀yin pẹ̀lú èmi tí a ó ti wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin, tí a ó sì máa kọ́ nípa òfin orílẹ̀-èdè Nàìjíríà ní èdè abínibí Yorùbá. Orúkọ mi ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, bákan náà lórí YouTube pẹ̀lú orúkọ Abdullahi Legal Academy. Ẹ ṣé púpọ̀. Ìpín kẹta ìwà ọ̀daràn, èyí tí n ó máa pẹ̀kẹ́lù fún yín nínú fọ́nrán yìí, òun ni a mọ̀ sí simple offences. Simple offences jẹ́ ìwà ọ̀daràn èyí tí kìí ṣe felony, tí kìí sì ṣe misdemeanor. Òun sì ni àwọn ìjìyà rẹ̀ kéré jọjọ. Bí a bá rí ẹ̀sùn ọ̀daràn kan tí kò sí ní abẹ́ ìwà ọ̀daràn felony àbí misdemeanor, dájúdájú abẹ́ ìwà ọ̀daràn èyí tí a mọ̀ sí simple offences yìí ni ẹ̀sùn ọ̀daràn náà yóò bọ́ sí. Lákòyawọ́, ìwà ọ̀daràn òun ni a mọ̀ sí criminal classifications, tí ohun tí a mọ̀ sí ẹ̀sùn ọ̀daràn sì jẹ́ criminal offences ní èdè Gẹ̀ẹ́sì. Bí ẹnikẹ́ni bá wá jẹ̀bi ẹ̀sùn ọ̀kan lábẹ́ ìwà ọ̀daràn simple offences, ìjìyà tí yóò tọ́ sí irú ẹni bẹ́ẹ̀ kò ní tó ẹ̀wọ̀n oṣù 6. Irú ẹni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn a sì ní kó lọ san owó ìtanràn. Lákòyawọ́, yálà kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó san owó ìtanràn àbí kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ sí ẹ̀wọ̀n. Lábẹ́ ìwà ọ̀daràn yìí, àwọn ẹ̀sùn kan ń bẹ níbẹ̀ tó ṣe wípé bí èèyàn bá fi lè jẹ̀bi rẹ̀, owó ìtanràn nìkan ni irú ẹni bẹ́ẹ̀ yóò san. Àwọn ọ̀kan sì wà tó ṣe wípé bí èèyàn bá fi lè jẹ̀bi rẹ̀, ẹ̀wọ̀n ni irú ẹni bẹ́ẹ̀ yóò lọ. Ṣùgbọ́n báyòówù kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tó, ìjìyà ẹ̀wọ̀n tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò lọ kò ní tó oṣù 6. Ohun
ìwúrí ni yóò jẹ́ fún mi láti fún yín ní làbárì nípa díẹ̀ lórí àwọn ẹ̀sùn tó wà lábẹ́ ìwà ọ̀daràn simple offences yìí. Bí ẹnìkan bá jẹ́ kọ̀lọ̀rọ̀sí tí ó wá lọ sí ilé ìfi-nǹkan-ránṣẹ́ eléyìí tí a mọ̀ sí post office tí ó wá ń ba àwọn dúkìá wọn tí ó wà níbẹ̀ jẹ́, pàápàá jùlọ àpò àtẹ̀jíṣẹ́ eléyìí tí a mọ̀ sí letter box, irúfẹ́ ẹni báyìí yóò dáràn láti san owó ìtanràn nìkan. Ẹ̀sùn ọ̀daràn míì tó tún wà lábẹ́ ìwà ọ̀daràn simple offences yìí, òun ni kí ẹnìkan dí àwọn agbófinró eléyìí tí a mọ̀ sí custom officer lọ́wọ́ láti ṣe iṣẹ́ wọn, látara kí irú ẹni bẹ́ẹ̀ dí àwọn agbófinró custom officers lọ́wọ́ láti gba àwọn ẹrù àbí ọjà eléyìí tí wọ́n fi ọ̀nà ẹ̀rú kó wọ orílẹ̀-èdè Nàìjíríà, àbí kí irú ẹni bẹ́ẹ̀ gbìyànjú láti ṣe eléyìí. Ẹ̀sùn ọ̀daràn eléyìí tí òfin koro ojú sí gbáà ni, ìjìyà rẹ̀ sì jẹ́ sísan owó ìtanràn. Bí ẹnìkan bá sì jẹ́ mọ̀dàrú tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wá wọ ilé ìjọsìn níbi tí wọ́n ti ń ṣe ìjọsìn lọ́wọ́, tí ó wá da ìjọsìn náà rú, ìwà ọ̀daràn tí òfin koro ojú sí ni, ìjìyà rẹ̀ sì jẹ́ ẹ̀wọ̀n oṣù 2 gbáko àbí kí irú ẹni bẹ́ẹ̀ san owó ìtanràn. Bí èèyàn bá sì jẹ́ oníwà nàbì òun panṣágà, tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò tún wá fi ìwà nàbì òun panṣágà rẹ̀ yìí mọ ní ìkọ̀kọ̀, tí ó tún wá bọ́ sí ìgboro tí ó sì ń wu ìwà nàbì yìí ní ìgboro pẹ̀lú, àbí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tún wá fi ń wẹ́lọ̀ láti jẹ́ kí àwọn èèyàn darapọ̀ mọ́ oníwà nàbì òun panṣágà, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti dá ọ̀ràn lábẹ́ ìwà ọ̀daràn simple offences. Bí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá sì jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, ìjìyà rẹ̀ jẹ́ ẹ̀wọ̀n oṣù kan àbí sísan owó ìtanràn fún ìgbà alákọ̀ọ́kọ́. Bí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá tún wá dáràn ìwà ọ̀daràn yìí fún ìgbà kejì, ẹ̀wọ̀n oṣù kan àbí owó ìtanràn náà ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò san. Ṣùgbọ́n bí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá tún dá ọ̀ràn yìí ní ìgbà kẹta, ẹ̀wọ̀n rẹ̀ á sì jẹ́ oṣù 2 àbí kó san owó ìtanràn. Bí èèyàn bá wá jẹ́ alágbe tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sì ń ṣe agbe tí ó sì ń rìn rẹ́gbẹrẹ̀gbẹ káàkiri ìlú, àbí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mú ọmọ kékeré sọ́dọ̀ láti máa fi ọmọ náà ṣe iṣẹ́ agbe, àbí kí èèyàn sọ wípé kí ọmọ kékeré lọ máa ṣe agbe wá,
àbí kí èèyàn gba ọmọ kékeré ní ìyànjú láti máa ṣe iṣẹ́ agbe. Ẹ̀sùn ọ̀daràn ni èyí jẹ́ lábẹ́ ìwà ọ̀daràn eléyìí tí a mọ̀ sí simple offences. Ìjìyà rẹ̀ sì jẹ́ ẹ̀wọ̀n oṣù kan gbáko láìsí àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀ láti san owó ìtanràn. Òmíràn lára àwọn ẹ̀sùn tó wà lábẹ́ ìwà ọ̀daràn simple offences yìí ó ní ṣe pẹ̀lú ilé-ẹjọ́. Bí ẹnìkan bá wà ní agbègbè ilé-ẹjọ́ ní ìgbà tí wọ́n ń ṣe ìgbẹ́jọ́ lọ́wọ́, tí ẹni bẹ́ẹ̀ tó wá ń dí adájọ́ lọ́wọ́ àbí ṣe àrífín sí irú adájọ́ bẹ́ẹ̀, àbí kí ilé-ẹjọ́ pe ẹnìkan láti wá fi ẹ̀rí kalẹ̀ níwájú ilé-ẹjọ́ tí irú ẹni bẹ́ẹ̀ wá kọ̀ láti yọjú sí irú ilé-ẹjọ́ bẹ́ẹ̀, àbí bákan náà kí ọ̀gá kan lé ọmọọṣẹ́ rẹ̀ kúrò lẹ́nu iṣẹ́ nítorí wípé ọmọọṣẹ́ náà lọ fi ẹ̀rí kalẹ̀ gbé ẹnìkan àbí tako ẹnìkan ní ilé-ẹjọ́ àti àwọn ìwà èyí tó jọ irú eléyìí. Irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ̀bi ẹ̀sùn kan tí a mọ̀ sí contempt of court. Ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko ni irú ẹni tí ó bá jẹ̀bi ẹ̀sùn yìí ni yóò lọ. Kò sì sí àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀ láti san owó ìtanràn. N ó máa dánu dúró ní ìhà yín ná ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin fún ti dédé àsìkò yìí. Di ìgbà mìíràn tí n ó máa wá ṣe àlàyé lórí àwọn ẹ̀sùn ọ̀daràn 5 kan tó ṣe wípé bí èèyàn bá fi lè jẹ̀bi rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìdájọ́ ikú ni wọ́n ṣe fún onítọ̀hún. Kí ó tó di ìgbà náà, Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ni orúkọ mi ń jẹ́. Ẹ jẹ́ kí a máa rí wípé à ń lo òfin o. Lógo Ọlọ́run, èmi àti ẹ̀yin a ò ní lùgbàdì òfin.